ìjọ kan wọ́n ní kí ni wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ní wọ́n ń wẹ wọ́n ò ní sọ pé wọ́n ń wẹ Buhari Musa lọ́wọ́ mọ́ wọ́n ò ní sọ pé wọ́n ń wẹ deputy governor lọ́wọ́ mọ́ wọ́n ò ní sọ pé wọ́n ń wẹ governor wọ́n ń wẹ president wọn kí ni wọ́n ń ṣe wọ́n ń wẹ fúlọ́wọ́ ni wọ́n ń wẹ fúlọ́wọ́ ni ó kọ́ pẹ́ńdọ̀m ìjọ ní bọ̀ wá bá gbogbo wa lálejò kí ló fi parí ọlọ́run ọmọ ìyá rẹ̀ ṣé pàlàpàlà tó ń ṣe kí wọ́n dì kó o tù kí wọ́n rán pọ̀ fàáya ṣé bó ti lọ́ọ́ gbé gbogbo ẹ̀ pàdé ọlọ́run máa bá ń sọ gbogbo ẹ̀ lọ́lá. kí lójúṣe bàbá lérí ọmọ àwa bàbá a ní ojúṣe lérí ọmọ ṣáájú kí wọ́n tó bí. wọ́n lọ lẹ́yìn òkúńkún àbúlé ìfisígẹ́rì àtàbílìkì mẹ́rin. a tún ní ojúṣe tá a ṣe lórí wọn gbà tá a bá tún bí wọn tí wọ́n bẹ ń kékeré títí tí wọ́n fi dàgbà ojúṣe wa. ẹlòmíín bẹ́ẹ̀ni wá ní ajókòó ní àyẹ̀wò náà máa kárí mọ́nú kò ṣe nǹkan kan lára ọmọ kò sáré ọmọ ìyá ní sá gbogbo ẹ̀ ìyá lọ ra káńfàsì ìyá ní ra yúnífọ́ọ̀mù ìyá ní ọ̀rọ̀ tó lẹ́sẹ̀ títí kí bọ́ọ̀sì rẹ̀ ò lè dé òun mọ̀ gbogbo lọ́lọ́ ní gbogbo àná pàtí tí ọ̀kà lọ́wọ́ kan lẹ́sẹ̀ lọ́lọ́ mú ó sùn fá aago mọ́kànlá kejì. بدأ من اختيار الزوج والزوجة. bàbá wa lọ́kùnrin Mustapha Yunusa. ẹ wá wo nǹkan ìbẹ̀rẹ̀ ká solúṣe lórí ọmọ bẹ̀rẹ̀ láti lè ká sẹ̀sà ìyàwó tá a fẹ́ fẹ́ ọmọ wo la fẹ́ fẹ́ sọmọlúwàbí ni sọmọ èèyàn rẹ ni sọmọ èèyàn gidi ni bóun ìyá rẹ ti ń ṣe bóun bàbá rẹ ti ń ṣe àkọsẹ̀sà ẹ̀sàlẹ̀ kọ́kọ́ ṣe lè fi láwọn ọmọ tí wọ́n rántí bọ́ yẹ kí ẹ sọjọ́. ثم جماع الخير. ẹlẹ́jẹ̀ ni bàbá wa ọmọkùnrin oorun tá a bá sùn kojú oorun rẹ ìbálòpọ̀ sáfẹ́ kó bímọ fún wa ìbálòpọ̀ dáadáa wá ni. níjọ́ wọn àná àwọn ìyá wa paná ni àti bàbá wa wọ́n paná wọn ní lójú ara wọn ọmọ wa ní tìjú. lónìí àmọ́ ni wọ́n sọ fún yàgbẹ́ tọ́nà náà mi kì í láì kí ẹ máa ṣe mọ́nú darkness nígbà tá a sí ní òkùnkùn ẹlẹ́gbẹ́ òkùnkùn ìwọ́n ẹ̀tàn náà ká máa wojú ara wa gbogbo bí wọ́n ti ń fún yín mu náà làwọn méjèèjì wò ẹ wá ní owó bíi mọ́tọ́lá lùbáríkà àwọn ṣe Yésù àwọn ṣe Jóṣúà àwọn ṣe Yíṣù ẹ̀yin méjèèjì jọ ń wọra ibẹ̀ tí ń fún tèmi ẹ wá lè bímọ tí ó yẹn jù. àwọn bàbá ọjọ́ wọn ni wọ́n pa náà ni wọ́n fi bí àwàta lójútì láyé lónìí wọ́n pa náà ni wọn ò rí ra wọn. oorun rẹ tẹ sùn pẹ̀lú ìyá wọn ni wọ́n bí tọ́ da fún yín. فإذا كان في الولد. ẹ bá bá sùn oorun rẹ náà. bọ́lá ọba ni mo tẹ́wọ́ gbà obìnrin. يجب عليه أن ينفق على حملها. bàbá wa pílà ẹ máa gbọ́ ọwọ́ àṣẹ dandan fẹ́ ni ó fún yẹn lórúkọ máa náwó lérí orí yẹn. wọ́n ní o lọ tí náà tẹ̀lé yẹn o fẹ́ ṣe díẹ̀ o bẹ pé ní kí n gbé ẹ lọ o ti bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn bàbá rẹ eléríri ọkọ tí èyí ṣe wèrè ọkọ o ti bẹ̀rẹ̀ ọ̀nàwó nù lérí ọmọ yẹn because you want them to become a something tomorrow. tí wọn náà mọ̀ sí báyìí pé mo ṣe wàhálà lórí yìí díẹ̀ ọlọ́pàá àdúrà mi bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fọmọ mi aláyé ẹ bá kúrọ̀ ẹ máa bá wa ẹ̀yin lẹ́bí wa lóòótọ́ ṣùgbọ́n wọ́n mi sọ fún àwọn ẹ̀yìn náà kọ́bọ̀ lórí wa wọ́n làwọn ṣe wàhálà yìí ṣẹ́gbọ́n kan ibi ẹ ti bẹ̀rẹ̀ nu bàbá àmọ́ àrùn tẹ́ ẹ̀ ń rìn bọ́ọ̀lù ẹ máa náwó lórí oyún ni. حتى يأمر الله الملائكة. títí ọlọ́wọ́ fi pa màláíkà tí ń bẹ ní ìcháàjì oyún ọlọ́wọ́ pa láṣẹ. بإخراج الجنين. oyún ti bẹ nu obìnrin ni àsìkò tó kọjá yìí. ثم تصبح عنه يوم السابع. ní bá ní dọ́gẹ̀dẹ̀ bàbá dáadáa yóò rẹ̀ ẹran yóò pẹ̀ ẹran ẹ bá bá ń kó ma o. ويسمى أحسن الاسم. bàbá dáadáa yóò sì sọ ọmọ rẹ̀ lóko rẹ̀. ẹ rí bàbá wa Adébáyọ̀ Lawal ẹ wo kọ̀ọ̀bù ti fún wa. يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت واستمعوا وأنت يا
حي يا قيوم لم تنمي أدعوك ربي أزينا لما خلقا فرحم بكائي بحق البيت والهرم فرحم بكائي بحق البيت والهرم. Abẹ́ umbrella àṣẹ bàbá wa ìmáàmù àgbà أدام الله حياته. àti gbogbo àwọn àpapọ̀ àwọn àlùfáà àwọn imams tọ́já sí pé bẹ́ẹ̀ bá sínú ìlú náà ò lè tòrò. Wíwà ń bẹ̀ tẹ wà ń bẹ̀ ní títòrò tẹ rí tí ń tòrò yìí. Ká tó ṣàdúrà fáláṣẹ àfàlà kọ́ ṣàdúrà fún tọ́lẹ́yìn àfààní ẹ̀já àwọn aláṣẹ ó sì ṣe. Bẹ̀rẹ̀ látọ̀rọ̀ bàbá wa ìmáàmù àgbà. أدام الله حياته. Èdè ní gbogbo ẹ̀yin àlùfáà. Èdè rí àwa tá à ń kó bàtà yín. Gbogbo tí ń jọ́pọ̀lá sí ibú ọlọ́mọdé ọkàn wa. آمين. Ẹni bá máa tó ń pè lápọ̀lá sí ibú kó ní àmín. آمين. Mo kó lọ́dọ̀ yín mo wá bọ́ sí ọ̀dọ̀ bàbá wa ní ìfẹ́ wọn máa ga àwọn pé ta ní sọ̀rọ̀. Ẹ dákun ẹ bá ń sọ fẹ́ni tó wà wájú bàbá wa deputy governor. Ẹ dáa fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run tí èsì ẹgbẹ́ anybody. Ẹ dákun wọ́n ní gbogbo èyí tẹ̀ ń hó lẹ́yìn wọ́n ní kẹ́ ẹ farabalẹ̀ ẹ dákun wọ́n ní kẹ́ ẹ má ṣàròyé má. Bàbá deputy governor òní ká kọ́kọ́ pàdé wa kìí ṣe kejì kìí ṣe kẹta kìí ṣe kẹrin. Níbo làá sì ti pàdé níbi wá sí náà nílé bàbá wa Adédìbú á tún pàdé lè ta tó dájú bọ̀ yìí. Àmín. Mo kí yín púpọ̀. Bàbá wa Alhaj Chief Yunus Ọmọkúnmi Mustapha wọ́n mọ̀ kí yín púpọ̀. Gbogbo ẹni tọ́lọ́ ń bá pọ̀ nílẹ̀ aká yìí láyé. Ọdún mélòó? Ó ní mo di 50 something. Mo di 60 something. Bẹ́ẹ̀ yẹn bá kúrò lọ́dọ̀ ẹ̀ tán, ó yẹ kí irú ẹni yẹn ó jókòó pé ìwọ lọ. Èyí tó kù tí ń lò láyé kò ní ti lò. Bí n ti ń lò yìí tí mo lò débi mo lò ó dé yìí pẹ̀lú ìdùnnú yìí, síbẹ̀ ní lò dálẹ̀ torí kèrè dálẹ̀ bàbá wa Chief. Kèé dálẹ̀ ààrẹ ń táwọn àáfàá sá fún yín nù kó lè dálẹ̀ ni. Ìfẹ́ kí wàá sí mi ó gùn púpọ̀ torí báwọn ìjọba bá ti wà ń jòkó kìí ṣe pẹ́rù ìjọba bà wá o a máa bọ̀wọ̀ wọn yípe wọ̀nyí pẹ́ lóde náà ni kìí ṣe tiwa sí. Bàbá deputy governor ẹ kú wàhálà wa ẹ bá jíṣẹ́ fún gómìnà rẹ bá dé ẹni wọ́n kú wàhálà wa ọlọ́wọ́n bá wa san wọ́n lẹ́san ẹ bá jíṣẹ́ fún bẹ́ẹ̀ àìsí àyè rẹ̀ náà nísìn wàhálà wa kan náà ló tún bá lọ ẹ lọ́wọ́n bá wa san wọ́n lẹ́san. Inú àìgbádùn àìlèṣe nǹkan kan torí tiwa náà lẹ́yìn náà tún bá wáyà yín nísìn gbogbo àwọn ọmọ yín Ọlọ́run ní jẹ́ wọn rárí. Amina. Ẹ̀yin ọmọ bàbá tẹ́ ẹ ṣerú eléyìí lónìí ẹ wòjọ bàbá tí ń bá ayé bọ̀
bí wọ́n bá bí yín pé ṣe nǹkan fún bàbá ẹ má jẹ́ ọjọ́ yín lójú o yí pé a ṣe bẹ́ẹ̀ dé fún bàbá wa náà kódà mo kọ́lé kódà mọ́ralẹ̀ nọ́nsẹ́ǹsì gbogbo ẹ̀ ṣe kankan. ààrẹ tí bàbá yìí sá bàbá wa Alhaji Chief Yunus ọmọkùnrin Mustapha ẹ fẹ́ rí jìmí bíi ti ń kó yín ni ẹ dákun. ààrẹ tẹ ẹ sá ẹ̀yin ni kí wọ́n dúpẹ́ fún àmọ́ bàbá dà gbogbo yín mo lè wà ẹ máa bọ̀ wájú mi ni ẹ máa bọ̀ wájú mi ni ọ̀rẹ́ mi máa bọ̀ wá ìṣẹ́jú mélòó lẹ fún mi torí bọ́wọ́ tí wá bá ti tẹ̀ kínní àfikẹ́yìn ó fún wa ń ṣe ni káwọn afọ ọmọ máa gbé ẹ bá ti kọ́kọ́ jí ọ sọ̀rọ̀ àwọn afọ àwọn aláàánú kèéta láyé ìyá kèéta lájẹ ẹjọ́ àlùkìyàmọ̀ wọ́n ti máa kùn ó tó bá wọn ẹ̀mí ní gbàgbà ẹ̀ṣẹ̀ ìṣẹ́jú mélòó wọn ni lò 20 minutes ẹ̀yin ọmọ bàbá yìí wọ́n ń bọ̀ láàyè àwọn mi wà ní travel àwọn tó wà ní travel àwọn káre àyókù àwọn tí wàá dé ẹ̀yin lẹ́dẹ́ ẹ̀yin tẹ́ ẹ dé yìí náà ẹ lọ ọ̀dọ̀ bàbá kẹ́ ẹ kúnlẹ̀ yányá kẹ́ ẹ gbọ́wọ́ ní bàbá tó bàbá ò ṣe é kẹ́ ẹ kúnlẹ̀ ẹni bàbá wa ò ṣe é. Alhamdulillahi lasta al-yawma fi sijni. Adébùnmọ̀bí àyè wá sí òsì púpọ̀ owó náà fẹ́ gbà lónìí. ولم تكن ميتا في القبر مدفونا. ẹ̀yin kámẹ́rà ẹ̀yin kámẹ́rámẹ́n ẹ̀rọ pẹ̀ súnmọ́ yìí ẹ jẹ́ rí bàbá ẹ fọwọ́ lé wọn ní bàbá ó ṣeun tí bàbá yìí ọba sẹ gbogbo ẹni ó níyàwó lé láyé tẹ ẹ bá sẹ̀sà àyàwó ẹ sì ní bímọ rí. La ilaha illallah. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jẹun ọmọ ẹsẹ̀ ṣàyàwó àyàkọ́ wọn ní àwò bàbá wa Musa fún òkú àyà èyí tó fọ́nká yìí lónìí ọmọ tó bá rí wá bí ẹ̀yẹ èèyàn lè kó sínú kànga ọkàn kú ni kí ni bẹ́ẹ̀ bí àyà wọ́n bá ti mú bí ẹ̀mẹ́ta ọ parí yóò sọnù ni ẹsẹ̀ ṣà bàbá àmọ́ ní dúpẹ́ fún yín lónìí pé bàbá ẹ sì ṣẹ̀ṣà àyà tó dáa fún wa. Àwọn atara rẹ̀ jáde láti ń tá a dà yí àtàwọn tí ò sí lé ìdúpẹ́ táwọn ìdúpẹ́ fún yín lónìí. Gbogbo mo ṣe bẹ́ẹ̀ dé fún bàbá àti mo nọ́mọ̀ yẹn máa tó nǹkan bí i ẹ̀ ẹ̀ ṣe 50 million nọ́nsẹ̀nsì ni ọ̀pẹ tí wọ́n ń dùn yìí gẹ́gẹ́ lé lérí lọ́dọ̀ ọlọ́run. Torí bàbá tó ká dání ìta aṣọ kìíní rẹ̀ wọ́n ti gbé kìíní wá gbogbo àdúrà tí a ṣe kọ́ lọ́wọ́ sábà kìíní tí wọ́n mú bẹ lẹ́yìn. Bẹ́ẹ̀ rà fún wọn ẹlòmíì ti ra kẹ̀sì náà gbá tí ó mú tójú ọmọ àtàn náà tiwa yìí ni kọ́lọ́wọ́ gbá èyí tó kù tí wọ́n máa ṣe ohun tó ọkùn sáàrin wọn àtọ́ lọ́rùn èyí tó yẹ káwọ́ ṣe fún yìí là ń ṣe lọ́wọ́ yìí ẹni rẹ̀ ẹ wá lọ́ọ́ dùkú lẹ̀. bàbá wa gbà torí kí n má jẹ́ ọpẹ́ púpọ̀ 20 minutes náà fún mi èyí tí ń lọ bí èyí tí ń lọ díẹ̀ nísìn. bàbá wa ọlọ́jọ́ bí ni mo ṣẹ̀ṣẹ̀ lò 5 minutes. Gbogbo ẹ̀yin jàǹkàjàǹkà tẹ́ bẹ́ẹ̀ yòókù ó wu Ọlọ́run ló ṣe yí bó ti ṣe yìí àwọn kan kàwé ju ti yín lọ eré wọn pé ju ti yín lọ tí wọn bá yí àyàn lọ́rọ̀ èyí ó sì máa lo lọtàlìkì àmọ́ Ọlọ́run fìdí tòun ti bẹ́ẹ̀ wọn ò dé kò tẹ wa ẹ bá jẹ tààrọ̀ wọn lè má rí tọ̀sán di àtijọ́lẹ̀ ọwọ́ Ọlọ́run ní kẹ́ ẹ máa dúpẹ́ mọ́ gbogbo ẹ̀yin jàǹkàjàǹkà Alhaji Ridwan ní gbogbo yín bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ yòókù ẹ dákun ẹ ṣe eré. Èmi mọ̀ wá bẹ̀, èmi mọ̀ lò ní àṣẹ mi lẹ́gbọ̀dọ̀ tẹ̀lé ó ní iye ọdún tó fi pa fún wa. Ibẹ̀ nìkan lọ padà náà, ẹnìkan ni ó sì tún pa tọ̀tún la. Ẹsẹ̀ jẹ́ ibi ọlọ́pàá fi kálukú sí kọ́ máa rántí ẹsẹ̀ mẹ́fà. Dọ́tà sùn, bó o ṣe é gbé àgbẹ̀ ọ, ìyẹ̀gbẹ̀ wo ló ṣe é gbé? Èèyàn bí ọgbọ̀n pa ọ́ bọ̀, bó ti wò ó tóbi tó àgbẹ̀ ọ nífẹ̀ẹ́ ọ̀ ń lọ́nu tiẹ̀ dìtà. Ẹ máa rántí ìjọ náà kẹ́ ẹ ṣe dáadáa lẹ́yìn sábà fi ń sí. Lónìí, ọlọ́jẹ̀. Aqsamtu billahi. Àfáà ni mo búra pẹ̀lú Ọlọ́run. Law malakita dunya. Ọmọ ìyá mi
ní kákáyé ní ọlọ́wọ́ tó ní bí bàbá Tinubu ti ní Nàìjíríà nísìnyí. níbọ̀ ọlọ́jọ́ dá fún bàbá Tinubu wọ́n ṣe dáa gan. nígbà tí ń gbádùn òfin ìjọba tó dáa àṣàkì ẹnìkan ò léa bàbá lẹ́ra wa lókù ẹ̀sán gbogbo ẹ̀ ọlọ́run bá wa sọ fún bàbá Tinubu. mọ̀lẹ́kítà dùnìyà. bàbá wa lóko àbá ní olùwàláyì mo búra pẹ̀lú ọlọ́run láwọn mọ̀lẹ́kítà dùnìyà ká kó gbogbo ayé ní ọlọ́wọ́. wọ́n máa fi hà á. bàbá wa deputy governor fún Ọ̀yọ́ state your excellency káwá pétọ̀ ayé nì àti tí ń bẹ nínú àkọlé ọlọ́wọ́ máa rúùlù ẹ̀ bí Ṣèyí Mákindé ẹnjìníà bí tí ń rúùlù Ọ̀yọ́ state tẹ̀yìn jẹ́ gbàgede. ما أنت إلا ضيف على رادها. lórí ilẹ̀ ẹlẹ́dẹ̀ tí ń pàṣẹ rìn jẹ́ nǹkan kan. إلا ضيف. púpọ̀ farabalẹ̀ àfa wá sí púpọ̀ kan owó la wá gbà nínú ìlú. jẹ́ nǹkan kan àlejò lẹ́ ń jẹ́ lórí ilẹ̀ ẹlẹ́dẹ̀. ìjọ kan wọ́n ní kí ni wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ní wọ́n ń wẹ wọ́n ní sọ pé wọ́n ń wẹ Buhari Musa lọ́wọ́ mọ́ wọn ò ní sọ pé wọ́n ń wẹ deputy governor lọ́wọ́ mọ́ wọn ò ní sọ pé wọ́n ń wẹ governor wọ́n ń wẹ president wọn kí ni wọ́n ń ṣe wọ́n ń wẹ fúlọ́wọ́ ni wọ́n ń wẹ fúlọ́wọ́ ni ó kọ́ pẹ́ńdọ̀m ìjọ ní bọ̀ wá bá gbogbo wa lálejò kí ló fi parí ọlọ́run máa yára ṣé pàtàpàlà tó ń ṣe kí wọ́n dì kó o tù kí wọ́n rán kó o fà á ya ṣé bó ti lọ́ọ́ gbé gbogbo ẹ̀ parí ọlọ́run máa bá ń sọ gbogbo ẹ̀ lọ́lọ́mọ. fẹ́tẹ̀kì ìyàwó mọ́. ọmọ ìyá mi tó wọ́dọ̀ bàbá wa Ọmọkùnmi Mustapha arọ́wà sí bàbá Dógó àwọn èèyàn máa tàn wá ẹ bá rí ìwọ́n ni sẹ́pẹ̀lẹ́ 6 feet náà ló máa gbẹ̀yìn yẹn fẹ́ àwọn bàbá Dógó ní. ṣé bójú bá ń rọ̀ wàdá ìbójú bá ń rọ̀ èyí mọ̀ ọjọ́ ọdún lé sí wa bàbá tí kọ́kọ́ bẹ̀rẹ̀ para láti ẹ máa lùgbàdùn tó àwọn pẹ̀lú yín láàjọ lo cemetery. àjọ lo cemetery no ties no window no AC no anything except sound. kó o lè bá ma bí mùsùlùmí bá ní ọ́ ni ntọ́ba fọlọ́mù rẹ̀ sí máa bí sí bí kírísítẹ́nì bá ní ọ́ ni ntọ́ba dálára pẹ̀lú Jésù máa dá bọ́kà yókù náà bá ní ọ́ ni ntọ́ba sí pẹ̀lú wọn máa sí ẹ sábà péjọ kan bẹ you will be no more. Now, وما دور الوالد على الأولاد. bàbá adébíyí gómìnà bàbá adébáyọ̀ lọ́wọ́ ìtọ́jú ẹ̀ sọ pé káwọn ọmọ ìlú wa kúnlẹ̀ fún bàbá ìjẹun wọ́n ní kí lójúṣe bàbá lára ọmọ. لنا حقوق الأبناء قبل الولادة. àwọn ọmọ yìí wọ́n fún mi tọ́pìkì yìí o kí lójúṣe bàbá lérí ọmọ. àwa bàbá a ní ojúṣe lérí ọmọ ṣáájú kí wọ́n tó bí. ولنا حقوق الأبناء في الصغر حتى في الكبر. a tún ní ojúṣe tá a ṣe lórí wọn gbà tá a bá tún bí wọn tí wọ́n bẹ ń kékeré títí tí wọ́n fi dàgbà ojúṣe wa. ẹlòmíín bẹ́ẹ̀ni wá ní àjọkọ̀ ní àyẹ̀wò náà máa kàrí mọ́nú kò ṣe kankan lára ọmọ kò sáré ọmọ ìyá ní sá gbogbo ẹ̀ ìyá lọ ra káńfàsì ìyá ní ra yúnífọ́ọ̀mù ìyá ní ọ̀rọ̀ tó lẹ́sẹ̀ títí kí bọ́ọ̀sì rẹ̀ ò lè dé òun mọ̀ gbogbo lọ ní gbogbo àná pàtí tí ọ̀kà lọ́wọ́ kà lẹ́sẹ̀ lọ́dọ̀ mú ó sùn fá aago mọ́kànlá kejì. بدأ من اختيار الزوج والزوجة. bàbá wa tó ní Mustapha Yunusa. ẹ wá wo nǹkan ìbẹ̀rẹ̀ ká sojúṣe lórí ọmọ bẹ̀rẹ̀ láti lè ká sẹ̀sà ìyàwó tá a fẹ́ fẹ́ ọmọ wo la fẹ́ fẹ́ sọmọlúwàbí ni sọmọ èèyàn rẹ ni sọmọ èèyàn gidi ni bóun ìyá rẹ ti ń ṣe bóun bàbá rẹ ti ń ṣe akọ̀ṣẹ́sà ẹ̀sàlẹ̀ kọ́kọ́ ṣe lè fi láwọn ọmọ tí wọ́n rántí bọ́yẹ kẹ́ ẹ sọjọ́. ثم جماع الخير. ẹlẹ́jẹ̀ ni bàbá wa ọmọkùnrin oorun tá a bá sùn kó ní oorun rẹ ìbálòpọ̀ tá a fẹ́ kó bímọ fún wa ìbálòpọ̀ dáadáa wá ni. níjọ́ wọn àná àwọn ìyá wa paná ni àti bàbá wa wọ́n paná wọn ní lójú ara wọn ọmọ wa ní tìjú. lónìí àmọ́ ni wọ́n sọ fún yàgbé tọ́nà náà méje láìpẹ́ máa ṣe mọ́nú darkness sí bàtà sínú òkùnkùn ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́wọ́ ẹ̀tàn náà ká máa wojú ara wa gbogbo wọn ti ń fún yín mu náà làwọn méjèèjì wò ẹ wá ní owó bímọ tọ́lá lùbáríkà
àwọn ṣe Jésù àwọn ṣe Jóṣùà àwọn ṣe Jésù ẹ̀yin méjèèjì jọ ń wọra ibẹ̀ tí ń fún tèmi ẹ wá lè bímọ tí ó yẹn jù. àwọn bàbá ọjọ́ wọn náà wọ́n pa náà ni wọ́n fi bí àwàta lójútì láyé lónìí wọ́n pa náà ni wọn ò rí láwọn. oorun rẹ tẹ sùn pẹ̀lú ìyá wọn ni wọ́n bí tọ́ da fún yín. فإذا كان فيه ولد ẹ bá bá sùn oorun rẹ náà bọ́lọ̀ bá ní mo tẹ́wọ́ gbà ó doyún. يجب عليه أن ينفق على حملها. bàbá wa pílà ẹ máa gbọ́ ọwọ́ àṣẹ dandan fẹ́ ni ó fún yàn lórí kọ́ máa náwó lérí orí yẹn honey o lọ antinata yẹn o fẹ́ ṣe díẹ̀ o bẹ pé mi kí n gbé ẹ lọ o ti bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn bàbá rẹ eléríri ọkọ tí e ṣe wèrè ọkọ o ti bẹ̀rẹ̀ ọ̀nàwó nù lérí ọmọ yẹn because you want them to become a something tomorrow. tí wọn náà mọ̀ sí báyìí pé mo ṣe wàhálà lórí yìí díẹ̀ ọlọ́pàá àdúrà mi bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fọmọ mi aláyé ẹ má kúrọ ẹ má bá ẹyin lẹ́nu wa lóòótọ́ ṣùgbọ́n wọ́n mi sọ fún àwọn ẹ̀nà kọ́bọ̀ lórí wa wọ́n làwọn làwọn ṣe wàhálà yìí ṣẹ́gbọ́n kan ibi ẹ ti bẹ̀rẹ̀ nu bàbá àwọn àrùn tẹ̀ ẹ̀ ń rìn bọ́ọ̀lù ẹ máa náwó lórí oyún ni. حتى يأمر الله الملائكة títí ọlọ́wọ́ fi pa mọ̀láìkà tí ń bẹ ní ìcháàjì oyún ọlọ́wọ́ pa láṣẹ. بإخراج الجنين. oyún ti bẹ nu obìnrin ni àsìkò tó kọjá yìí. ثم تصبح عنه يوم السابع. bí bá ń jọ́ kejì bàbá dáadáa yóò rẹ̀ ẹran yóò pẹ̀ ẹran ẹ wá bá ń kó ma o. ويسمى أحسن الاسم. bàbá dáadáa yóò ti sọ ọmọ rẹ̀ lóko rẹ̀. ẹ rí bàbá wa Adébáyọ̀ Lawal ẹ wo kọ̀ọ̀bù fún wọn wá lóun ti jẹ́ wèrè ó kó kọ́dà ń kò nílé rẹ̀ ó kọjá ti jẹ́ ọwọ́ ní broken bottle èèyàn ló sì bí yín náà broken bottle olódàbí kò understand mi ní orúkọ mi fún mi kò mìíràn sọ́bẹ̀ wọ́n sì fún lóòótọ́ ó ní wàá dá mọ̀ bàbá kan ló bí yín náà ó ní tí wọ́n fi ń pè mí ní broken bottle gángan ni lọ́mọdé á bí ọmọ láwọn ọmọ tẹ́yìn olóṣèlú ọmọ àlù olóṣèlú bẹ́yà ó yẹ ká ṣàdúrà bẹ́ẹ̀ àwọn ọmọ kan bẹ́tẹ̀ ẹ̀ máa ń lò ọlọ́mọdé á bí wọn ọ̀tọ̀lẹ́ tí ó jẹ sínétọ̀ ọ̀tọ̀lẹ́ tí ó jẹ gọ́fúnà ọ̀tọ̀lẹ́ tó fẹ́ jẹ mínísítà ọ̀tọ̀lẹ́ tó fẹ́ jẹ ogun tí wọ́n jẹ nínú oyè ni òun wá lọ sí gbẹ́rẹ́ ní gbogbo àwọn oko Ìbàdàn ó tún lábẹ́kúta ìlérí ibú ọmọ wọn wá pé bàbá máa ṣẹlẹ̀ kẹta wọn kan pé kò ní í sí wọn pa akéde wọn kò mọ̀ ló ní yìí wò ẹ ọmọ tí wọ́n sun wọn àwọn yìnbọn ní ó rò pé kí ni ó ṣiṣẹ́ ni ẹni lọ́ta àmọ́gbàjáde kálukú bá fún òun lọ bẹ́ẹ̀ sínétọ̀ sì gbádùn ayé lọ gọ́fúnà bá gọ́fúnà lọ ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ kí wọ́n máa ṣàdúrà àwọn ọmọ rírì ká bí kọ́tẹ̀lé yín káwọn náà máa jẹ kínní kan wọ́n máa jẹ píè wọ́n máa jẹ kínní káwọn máa jẹ gómìnà àwọn akẹ́kọ̀ọ́ náà àwọn máa jẹ́ wọn tẹ̀lé ẹgbẹ́ gbọ́ ẹni bá ta lórí bàbá òní ṣe mọ́tò tí ìlú ẹsẹ̀ kan bẹ́ẹ̀ lẹ̀ ẹsẹ̀ kan wà nù mọ́tò gómìnà ń gbádùn ní èsì lẹ́ǹtì ẹ̀. bàbá wa bẹ bá bí irú ẹ̀ ní tẹ́sí ẹ̀ mọ̀ wòran náà àmì ẹsẹ̀ ṣàyàwó tí sẹ̀sẹ̀ àyàwó lọ́wọ́ fi sàmì rẹ̀. ثم تربية الأولاد. ẹ wo step by step ní o ọwọ́ àpò ṣe é bímọ náà ṣe é tọ́jú ẹ̀wọ̀n bí ọwọ́ àpò bò lẹ́ẹ̀tì tọ́jú ọmọ. كتربية العقل. bó yóò ti máa lo làákà yìí bàbá tó wájú yìí káwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n pẹ́ bẹ́ẹ̀ ọ̀dà tó wájú bàbá rẹ̀ torí ọ̀kà ọ̀sẹ̀ ẹ̀sà lánàá tẹ́ ẹni kí n wá mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n lórí ọmọ òkè ọ̀dà ní pé wájú dáàdì ẹ̀ lọ wà. àwọn màkà bẹ̀ kó o sùn rẹ̀ bí wọ́n ní ẹ̀sà ẹ wo aṣọ yẹn pọ̀ nọ́mbà 1 méjì ẹ̀ lè rí fọ́nísì afẹ́ lọ wọ Arsenal tàbí ẹ̀ nílá wí. sẹ́ni ó bí ìyẹn fàbẹ́ jóná tọ́mọ sọ fún abẹ́ ìgbé mi ìlú fọ́sọ yẹn lẹ́nu because Arsenal mo ní máàsì táǹkì ń tiẹ̀ bàbá rẹ̀ ní ọgbọ́dọ̀ ìwọ ní Arsenal ní wọ́n ní máàsì ọwọ́ lọ́wọ́ ìjánà gbogbo ẹni tẹ́tò rẹ̀ bá ti dàrú wájú bàbá àtìyá bàbá deputy governor kọ́mọ́sì àdúrà ìjánà mọ́rò kò lè rí àfa kí ló ń jẹ kí ni wàá fìyàwó rẹ̀ ń jẹ irú aṣọ wo ló lò ṣé èlì tọ́ ra fún ìyàwó rẹ̀ láti Dubai kọ yé ọ̀hún yá rẹ̀ kọ́ ọ̀rá tiwọn náà wà àwọn ìyàwó aṣọ wò pankoro ìyàwó tiẹ̀ wá wà sétí
ó sì wà sọ́rùn ìwọ náà ó gbé kan sọ́rùn ó ní pátápá mi ọwọ́ ń gbé ẹ̀wà àyà mi ní kẹ́ẹ̀wò jàǹjà irú jàǹjà tí wọ́n èdè ọ́ nínú jà náà jọ́ kìá mọ̀. Katarbiyatil aqili wa tarbiyatul badani. Ẹ kọ́ máa nìbọ ní tí lò làákàyè ẹ̀wò dáwùrù wa o ẹ̀wò tó ṣe wa o ó tún wá kẹ́kẹ́ ni. Wa tarbiyatul badani. Ẹ tó kọ́ ọmọ nì kúrò láti tọ́jú ara máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta náà máa wẹ̀ lẹ́ẹ̀mejì Sharifat ṣé o ti wẹ̀ ó ní mo ti sanra lọ́sàn-án ọ̀yáyá lọ́wọ́ ìwé adé kó tó ní kó fẹ́ lọ sùn. Bẹ́ẹ̀ la ti ṣe òbí mi délé ọkọ dáadáa kọ́nsẹ́ẹ̀tì tó gbé lọ bí pati màmá Ráfá kọ́nsẹ́ẹ̀tì ẹ̀yọ̀ kan òun náà gbé lọ bí pati màmá Túnjí wọn ọ̀kọ́ láfíjú ńgbà wọn tọ́jú ẹ̀ lọ́wọ́ kọ́nsẹ́ẹ̀tì funfun sì di dúdú òde bíi méje ló pé kọ́nsẹ́ẹ̀tì wọn ọwọ́ àfi kọ́nsẹ́ẹ̀tì kìíní bẹ́ẹ̀dì ẹ bá wọ yàrá obìnrin yẹn sì mọ́tẹ́ láì sàlìjẹ́ náà ṣé yàrá obìnrin tí wọ́n sùn náà ni láwọn ìyá tí wọ́n gbáfẹ́ ọ̀tọ̀ ní bíríìtì tí wọ́n tẹ́ lónìí wọ́n tún há dànù ṣé bàtí bẹ́ẹ̀ lọ́tọ̀ la wọ́n tún há ti bàtí ìlú. àwọn èèyàn ń wọra wọn ọlọ́run bá yẹ lóyún lọ́wọ́ bẹ́ẹ̀ mọ̀ yà. Wa tarbiyatur ruhiyya. bàbá wa bá gómìn ní Mùsàbá ẹ̀yin lẹ kó agbẹ̀rún ní àwọn abáyé dúpẹ́. wọ́n ní ẹni ní àwa máa wọlé ọlọ́run ní gbẹ̀gàgà sí ọ láti ògbó mọ̀sọ́nù ọmọlúwàbí èèyàn ọmọ kí wọ́n àfá mi nù ó wà sí àgbáyé kò níbi kan tí máa ná àfọ̀dọ̀ àfá mi wà sí àgbáyé ọlọ́run ní lọ́rọ̀ rẹ̀ rú. Àmín. wọ́n fẹ́ kó jókòó tẹ́lẹ̀ ara tó ní ọ̀rẹ́ àfẹ́ ẹni àfẹ́ ẹni ẹ dákun kò ní ó jókòó kọ́ ọba ní bóòrí tó jókòó jẹ́ ń bẹ̀rẹ̀ kó o sì jókòó lé mi lọ́rẹ́ àfá mi jẹ́ kí gbọ̀ngàn ní kẹ́ ẹjọ́ kó bá ó kú ìṣẹ́jú mélòó ó ṣẹ́jú mélòó ó ṣẹ́jú mélòó wọ́n ló ṣẹ́jú mélòó sá. bàbá wa ọmọkùnrin wọ́n ní 15 minutes ló kù. tó Wa tarbiyatul akhlaqi. bàbá wa ọmọkùnrin Mùsàbá bàbá wa lógo arọ́wàsí gbogbo ń tẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ yìí wọ́n fi ń lu ayé lónìí ẹ ti sojúṣe wọn kalẹ̀ kẹ́ tó bí wọn ni ọba kú ẹ̀kọ́ ọmọ yìí wò láti hùwà ẹni tí ń hájú pẹ̀lú àgbàlagbà ẹ wá sún ẹ wá gbá báwo kí ló ní kọ́ hájú pẹ̀lú àgbàlagbà báyìí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn tuntun gbá mo ní ẹ̀wọ̀n bìnú sáà next time tí ọba báyìí sọ̀rọ̀ yóò wá sí báyìí ẹ sà ní ìsinú wọn sà èmi ò lè ká ọ sàn ẹ kàn ní mo jọ wọn ní ìsinú wọn sà ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ mi bí ó sì mọ ọgbọ tí èkó mi ọmọ mi débi sàárè bàbá rẹ̀ olùkẹ́kọ̀ọ́ kọ́ àwọn kótókù ọba dídá ọdún rẹ̀ níbo lẹ sí wọn sí lójú orí wọn ni ọkọ afọsọ nojú rẹ̀ ìdájì ọlọ́wọ́ ẹ̀mí sùn ni àwọn ẹgbẹ́ káàkiri wẹ̀ ọ ní ẹgbẹ́ sùn ọmọ tó ń ti gbé wá kó tó dé ó ti gbé wá wọn ni wọn ń gbọ́ ọjà àbíkẹ́lé kan ìrẹsẹ̀ tí wọ́n gbé ọjà àrùn ni àti wọ́n tó mú yìí náà ni ó ti gbé ọjà kó tó wá dádì ẹ ní sùn rẹ̀ lẹ́ni jíire ọ̀sẹ̀ gbogbo ìgbè tí ó gbé ọwọ́ àlọ́ ọ̀tá àwọn èèyàn pé wọ́n á sọkún èyí ṣe tó ń ṣe kẹ̀lá ìlú pọ̀ ó ní wọn ò tọ́ wa rárá wọn ò tọ́ wa. dádì ni ó yẹ lọ sùn mo ní brain dádì ọ̀rẹ́ wa wọ́n dẹ̀ lówó àwọn èèyàn bá wọ̀ wọ́n kẹ́ ẹ̀ lọ́wọ́ bàbá kí ló dé sí ọ̀rẹ́ wọn. ààrẹ nìkan ṣàánú wa wọ́n á sì pè ní bàbá gbogbo wa ta wá bí lèlè ọmọ tí ó sì pè ní wa lọ́wọ́ jàbí. Àmín. Wa yunfiqu ala al-binti hatta tatazawwaja. Alájì Ridwan tọ́lá wá ṣe pọ́ǹpì yìí Alájì Nùrẹ́yìn tọ́lá wá ṣe pọ́ǹpì yìí ni Alájì tọ́lá ṣe pọ́ǹpì yìí lọ́wọ́ bá gbìyànjú bí lọ́mọ náà wọlé lórí. Hatta tatazawwaja. Títí tí o fi lọ rí ọkọ lọ́wọ́ ní gbọ́dọ̀ tí ìyọwọ́ lọ́wọ́ yẹn ká tó lè yọwọ́ lọ́wọ́ ọmọ tá a bá bí Kùránì ní kó lè lórí ọjọ́ ní ìfẹ́ máa ké lórí ọjọ́ tí ń lọ ọlọ́run ní ẹ̀tọ́jú ọmọ kó fi di 40 years lẹ́tọ́ lè yọwọ́ lọ́wọ́ ẹ̀ báyìí àkókò ìwọ náà ti fi dájú Sharifat ìwọ náà ti fi dájú àgbáyìnà sànà 40 ọdún ọlọ́run ní ká tó yọwọ́ kó lọ́wọ́ ọmọ pé ìwọ náà máa tọ́jú ara rẹ̀ ṣé àríyọwọ́ máa ń sè ní à ń tọ́jú wọn tá a fi kú
bí níbi abadé láyé lónìí à ń tọ́jú wọn láti kú. كذلك على الذكر حتى يبلغ. bẹ́ẹ̀ náà lẹ́sìn tọ́jú ọmọkùnrin tó wúlò fi dàgbà. ثم يدعو له بالهداية. ẹ bá wa tọ́jú wọn tó bàbá ẹ máa wá ṣàdúrà. àdúrà bàbá wa ọmọkùnrin mú sàbá òun ní bàbá yìí nítorí Ọlọ́run bí mo ní wọn tọ́lé yìí bá ń ṣàánú wọn máa ṣáájú wọn máa kẹ́yìn wọn ẹ bàbá wọn máa tọrọ àdúrà Ọlọ́run bá ń fọ̀nà máa wọn máa mi. bọ́lá fọ̀nà máa wọn òun ní mogbó bọ́lá bọ́ọ̀nà máa wọn ọkùnrin ò ní lu síbi mẹ́jọ láìsí obìnrin bí tóbi gbábá ti di mẹ́jọ ó ti di wèrè. gbogbo fásitì tó bá ṣe tí méjì náà tó ní èwo márùn-ún èwo ni mú lọ́nà méjì èwo la bẹ́ẹ̀dì èwo lórí àwọn láì ṣàtìjànú. ẹ tọ́ bẹ́ẹ̀ ọba ìgbọ́kùnrin náà ní tó ń lo olùjẹ tó bàlágà. wà pírísìkì. bàbá wa tọrọ ọ̀nà fáwọn ọmọ yìí ẹ wo bàbá dáadáa o níta ní káwọn ọmọ yẹn wá dúpẹ́ fún bàbá wa ọmọkùnrin. wọ́n tá fi igi. Ọlọ́run bá sáàsì kí fáwọn ọmọ mi Ọlọ́run dá àwọn ọmọ mi wọ́n jẹ́ wọ́n wo ojú ẹgbẹ́ wọn kó tó rówó náà ẹ wo gan. bàbá tọrọ bẹ́ẹ̀ fọmọ gbogbo ẹ̀ ti tọrọ fáwọn eléyìí bàbá. wọ́n tá òfin igi. ẹ wàá tún tọrọ fún wa bàbá nù bí máa ń gbà wẹ̀ tí yọ sàkà ti ṣe pẹ̀lú tó tẹ̀síwá gbogbo táwọn àmì ìbá ṣe láyé wọn fi wọn ṣe kò ń kẹ̀lé ọmọ rẹ Ọlọ́run Ọlọ́run ṣe lé àbí òṣèlè ìṣẹ̀lẹ̀ fún. wà á máa dáhùn ní wẹ́lẹ́dì alẹ́ ìwà lídì. ẹjọ́ bọ̀ bàbá wa mú sábà ẹ wá tẹ́tí mo ti sọ ti bàbá tí yín nù wọn ibi tí sọ máa kéle mu ojúṣe ọmọ lára àwọn tó bí. máa ń fa ara kàmá máa ń rọrùn bìlì wá lídè ní. ọmọ yòówù tó bá ṣe tí Ọlọ́run pa wá láṣẹ lórí àwọn òbí wa ọmọ yòówù tó bá ṣe bẹ́ẹ̀. ìyẹ̀kúnnù sábàbà. òun ní ọjà sábàbí rẹ̀. yorùdá lọ́ọ̀yà ni làbùdí. bẹ́ẹ̀ni bí ọmọ bẹ́ẹ̀ bá wá rí ìyọnu Ọlọ́run tí ń bá rí ìkè Ọlọ́run tí ń bá rí ìkè Ọlọ́run ọwọ́ kọ́ńtrákì lọ́bì òun wọ́n fún ọwọ́ àlọ́sọ̀tù òun wọ́n fún ìyọnu bàbá dáadáa tó ṣe sí bàbá àtìyá òun lọ́rùn fún sálẹ̀ sọ́ba. wàyé kí ní bọ̀lbáràkà. lọ́wọ́ ọmọ kọ́ńtrákì bàríkà àwọn yín ní nísàbù wò ni àwọn ni wọ́n kó yíyáde ní ẹbí ọmọ tuntun lónìí wọ́n ní ní wọ́n sì máa ń tọ́tọ́ Ọlọ́run sí wọn lọ ẹ tọrọ tàwùfíìkù Ọlọ́run fún wọn lójú yín náà lọ́run ti ń gbà ẹ bọ̀ tán ẹ tọrọ tàwùfíìkù fún Ọlọ́run sì ń gbà tọ́wọ́ ẹgbẹ́ àwọn màkà tí ò sí tàwùfíìkù ẹ̀ wọn ni wọ́n lọ kó àwọn sinolisi wa ni àwọn malians yàyàn máa gbóná aniládùúgbò mi kí n tí yó ẹ má lọ fà tó bá fà ẹ wàá rí àwọn ọmọ kan ẹ pèsè wọ́n sì bí àwọn eléyìí náà wọ́n pé wọ́n bá wọn náà ni láwọn ọmọ jágbàjàgbà àwọn ni wọ́n kó wa wọ́n káwọn ti bá dé ẹ wà àwọn èèyàn tó wọ́n kó wa. èrò kọ́ ni bíbá yìí lè èèyàn ló wà náà nítorí tí ẹ yà máa dúpẹ́ nítorí tẹ́ ma wá wò tá a bá tún kápẹ́ tó bá kẹ̀yìn kan lórí òun pé wọ́n lọ ṣé ètò sèmi tẹ́ ma wá bọ́ lọ́wọ́ sọ ṣé ètò sèmi ọlọ́mọdé ṣe pé lè yẹ fi dá gbèrè bá. amiina. pàtẹ́ iná aleikum fi dáfíkà. ẹ̀yin ọba bàbá yìí dà fún lórí yìí ó ṣe wàhálà lórí yìí nígbà tẹ ẹ ti jẹ kankan ní ti bá wàhálà bọ̀ nígbà tẹ ẹ ti máa bó òun bolẹ̀ sokoto wọlé kẹsẹ̀ bọ̀ bàbá yìí ní ti bá wàhálà bọ̀ lórí yìí ẹ wá di tẹ dàtà lónìí gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń ṣe lólówó nínú ẹ̀yin ọmọ tẹ́ bá bẹ́ẹ̀ bí ẹ máa gbọ́ gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń fẹ́ nínú ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bí ẹ máa gbọ́ ìyá yín láre bàbá yín sì ń láre ẹ̀yin sì ń gbádùn ẹ lọ́ọ́ dì mọ́wọ́ ẹ ní wo àlùjánnà kì í ṣe pé tọ́lá àwọn méjèèjì bàbá àtìyá àwọn ní géèjì tá a gbà wà àlùjánnà bẹ́ẹ̀ bá ti pọ̀sẹ̀ lára wọn tiẹ̀ bá. fala tansa haqqahuma. ẹ̀yin ọmọ bàbá wa Mùsàfá ọmọkùnrin ọ̀dọ̀wọ̀ yín ẹ má gbàgbé dídààmú tí bàbá yìí dààmú lórí yín o. wa shukruhuma. ẹ má gbàgbé kẹ́ ẹ máa dúpẹ́ fún wọn o. wa libirruhuma. ẹ máa ṣoore pẹ̀lú bàbá o kọ́dà bí bàbá ní mọ́tò mẹ́fà ẹ̀yin náà tó gbé ti yé wa kíní wọ́n náà rà kíní wọ́n náà gbé tiẹ̀ wá Mercedes kíní kan 100 kíní kan ni wọ́n náà gbé kalẹ̀ bàbá ọba àwọn ọdún wọ́n bá wù kọ́ tá ń pa
ẹ̀sùn owó ni tọ́ yẹ kẹ́ ẹ sí pẹ̀lú bàbá yẹn. فانفق عليهما. Àdàbà ẹ̀yin ọba. Ẹ máa náwó fún bàbá. Ọ̀rọ̀ pé bàbá wa náà tó tán. Ọlọ́run rí bẹ́ẹ̀. Bàbá àtìyá Ọlọ́run ọ̀fọ̀rọ̀ wọn ṣeré o. Kọ́dà táàrin bàbá àtìyá bá dàrú. Ọlọ́run ní ìwọ ọmọ tó ọba dá sí. Ó jìyà lórí ìlú Ọlọ́run. Ìwọ máa ń ṣe tiẹ̀ kí ẹ bá ṣe pé kò ní mọ́mì wọ́n ròyìn wàhálà tẹ̀ ṣe lórí Ọlọ́run. Máa padà sí Amẹ́ríkà lọ́la. Mo ti fi $5 million sínú àkáǹtì. Ìyá wa ní bàbá rẹ̀ ń kọ́. Ẹ wò lọ́wọ́ ń sọ̀rọ̀ mọ́ mi ẹ̀ máa sọ̀rọ̀ ọmọ tí ìbá ṣe ẹ̀yìn kí ni tí ó lè táwọn ẹ̀ka fún dáàdì yìí. Ọmọ yìí ò ní ra àwọn Ọlọ́run tí ó fi kú. Tọ́wọ́ tó síwájú Ọlọ́run kò ní pàdé àwọn Ọlọ́run. Ọlọ́run ní kò sí tọ́kàn wọ ọmọ. Fàáyé àwọn méjèèjì rẹ̀ equally lọ́gbọ̀dọ̀ tọ́jú wọn. Bàbá $5 million. Ìyá $5 million. Ọlọ́run lọ́gbọ̀dọ̀ ọ̀gbọ̀dọ̀ fún kan jù kan lọ. Bọ́ọ̀bá nígbà náà ìyá rẹ̀ ló ru orí rẹ̀. Ṣé aláìsí kan wọ́n ń gbé? Fáwọn alájà gbé. Ìjọba táwọn ẹbí mọ́ làwọn gbé. Àwọn méjèèjì wọ́n jọ gbé. Àwọn ọmọ olówó ti ṣe níjọ́ àìsí àmọ́ àwọn wí gbogbo ẹ̀ rẹ́rìn ọwọ́ àti wípé ìgbìn ẹ̀ wá rẹ́rìn. Kọ́lá fẹ́lá náà rẹ́rìn. Ẹni tí ẹ ń bẹ lọ́wọ́ ayé lọ́wọ́ láyé láwọn ọmọ kò tẹ̀lé ilé yìí wọn kò ṣèlú ẹ̀ náà dáadáa. Àwọn ọmọ yìí Ọlọ́run ti ẹ̀ mú gbogbo ẹ̀yìn tá ẹ̀yìn obìnrin tá àwọn pèsè ẹ̀dá wa lóhùn lọ́rọ̀ mú mi. Àwa náà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín wá bá. Àwa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín wá bá nígbà ọba dúró ẹ̀. Àwa náà láwọn ọ̀dẹ́ nínú àwọn àfà ní kí láì àwọn àfà because àwa lọ láì gbogbo ẹni wọn bá kú láyé lónìí àwa wọn bọ̀ àpè àwa lágbèsè àárẹ̀ ní ìbádáwó tí kò mọ gbèsè àárẹ̀ ẹnìkan náà tájọ́ láti jáde láyé ní kí àárẹ̀ ẹ̀kọ́ ló ń gbèsè àárẹ̀ ẹnìkan àwa náà lẹ̀ sí láìkì bàbá pẹ́ẹ́lú ní ìwọ̀n mọ̀tẹ́sẹ̀ mọ́rin kó kọ́ ọ̀dọ́ ká bẹ̀rẹ̀ reception àwọn ẹ bá tí o wọ́n ṣe eré yẹn ní ọ̀dà wá gba máìkì lọ́wọ́ mi kiri. وأما دور الإخوة بينهم دور الإخوة بينهم. A ti sọ ti àwọn ọmọ a ti sọ ti bàbá lórí bẹ́ẹ̀gì táǹsì lórí ọwọ́ àkùkiri ẹ̀yin ọmọ ẹlẹ́kẹ̀ta ti sọ máìkì lẹ́nu ọwọ́ àkù bòóni láàrin ara yín. الاتحاد بينهم. Ọ̀dọ̀ wọn yín pẹ̀lú kẹsìrá yín lọ́kàn ẹ̀yin ọmọ bàbá wa Mustapha ọmọkùnrin bọ́ọ̀mọ̀n abroad àwọn tó bẹ lọ́wọ́ náà àwọn náà máa kọ́ńtà sí ọ̀dọ̀ wọn yẹn ṣìrá yín lọ́kàn. لأن المتفارق عذابهم. Nítorí pé káyà ara ẹni ká kú yẹlẹyẹlẹ ìyà ní fi jẹyà Ọlọ́run ò ní fìyà jẹ. من كان ذو مال. Níbẹ̀ yẹn ọmọ bàbá wa ti fi Mùsà ọmọkùnrin Mùsàfà dógó àrọ́wàsí nísìnyí tàwa yìí inú ẹ̀yin ọmọ wọn tọrọ ń bá ṣe lólówó. فليستعين أخاه. Ọmọ ìyá rẹ tí ò tí ì gòkè fà gòkè ràn lọ́wọ́ torí pé wọ́n tó ní kì í dalẹ̀ sọ ọmọ bóyá yóò dalẹ̀ àdúgbò ní dalẹ̀ àwọn kan rẹ́rìn lọ́wọ́ bá ti rẹ́rìn wọ́n sunkún bẹ́yìn lọ́la àwọn kan bẹ́yìn ṣe báyìí lọ́wọ́ nísìnyí ilé nísìnyí wọ́n lọ pé wọn ní tó méjì ní àjà dẹ́gbẹ̀rẹ́ lé ọ̀kan ní Banana Island àtẹ̀yìn bá wà ní ìdíyẹ tó bá lọ sí fíà ilé tí yóò sì ta gbogbo ẹ̀ ní ìmọ̀ yóò ta gbogbo ẹ̀ tí ò ní ní kankan ìlú ayé lọ́wọ́ báyìí òun lẹ́yìn tó bá níta ló sọ̀fù jù láyé ẹni tí ó ṣàdúrà ẹni tí ì bá ṣàdúrà òun ló sọ̀fù jù láyé kí ló dé tó fi ní ṣàdúrà fàyíṣà farakta fanzọ wàyílà rabbika fàrùgà ọba kírun tán farabalẹ̀ Ọlọ́run àwọn ọmọ mi lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ìgbésí ayé tèmi náà ló dùn níra wọ́n jẹ́ ọmọ sàárẹ̀ ọ̀kankan náà ọmọ yìí Ọlọ́run àdúrà ló ń ṣe wàyílà rabbika fàrùgà tó ti fi gẹ́gẹ́ rù lélẹ̀ òtí bẹ́ẹ̀ lọ́nà wàyílà rabbika fàrùgà dájú kọ́ lọ́wọ́ ọba rẹ̀ sọ̀tọ̀ bá fẹ́ àmọ́ ọ̀wá ń dá sàkásà ọmọ ìjọ superstition ni gbogbo nǹkan kan máa ṣe láyé Ọlọ́run ti kọ́ ọ jẹ ìyá àgbẹ̀yìn kí ni Ọlọ́run kọ́ wọ́n tó ọmọdé tó ti ń bọ̀ ó sì lè mọbi tó parí sí gbogbo wa táwa ní ẹjọ́ lè sọ pé bí tí màá hẹ́ndì sí ni kò sí lẹ́yìn bàbá wa dẹ́pí gọ́fúnà nìkan tó bá wọn jẹ́ ìjọba àlè sọ kankan pa wọn àmọ́ àwọn yòókù burú jù àmọ̀bí tá a parí sí o yẹn ṣẹlẹ̀ ìsìlá.
ọ̀gbọ́n bàbá adébíyọ̀ wọ́n lé mi wo èmi náà mọ̀ ó ẹ fọkànbalẹ̀ ibi ọdún alẹ́ parí ẹ̀. Àmín. ẹ sọ̀rọ̀ Àmín. ẹ ti wúre àmì sọ̀rọ̀. Àmín. Àmín. Inshallah. Èmi fẹ́ máa lọ Ìlọrin. Torí